Auzubillahi minash-shaytanir-rajim. Bismillahir-rahmanir-rahim. Ẹ káàsán kúrò lẹ́ka lẹ́nu gbàtẹ́ bá mi wo èmi Ọ̀pọ̀n Bàìtú. Ṣàlàáfíà ni mo bá yín. Please continue to subscribe and God will continue to bless you. Ẹ ṣé gan. Mo ti drop àwọn fídíò mélòó kan ní this past few days. So àwọn kan wá kàn sí mi lẹ́yìn, wọ́n sọ view títí wọn nípa ọ̀rọ̀ náà. Àwọn tí a lè fún ní ọ̀rọ̀ tútù àfọ̀wọ́n, àwọn tá a lè recommend sí ẹlòmíì àti recommend, àwọn tá a lè ta nǹkan tó wà ní sàkáání wa fún àti ṣèyẹn, a dúpẹ́ fún Ọlọ́run. So nínú wọn wá èèyàn kan wá sọ fún mi, ó ní òun o àtọ̀ òun owó 3 o kò lè di ọmọ, òun ò rò kó lè di ọmọ. Haba ẹ bẹ̀rù Ọlọ́run, ẹ má máa fi ọ̀rọ̀ ẹnu, ẹ má fi para yín, ẹ má máa fọ̀rọ̀ ẹnu para yín. Ǹjẹ́ yín mọ̀ pé ọ̀rọ̀ ẹnu yín lágbára? Báwo ni wọ́n ṣe mọ̀? Òun ni mo wá fẹ́ fi kíní yẹn ṣe teaching lénìí. Question ló mú question wá. Ṣóyé yín? Article yìí tí mo ṣe tẹ́lẹ̀ òun ló mú question wá. Question yẹn òun ló mú article yìí wá. Ọ̀pọ̀lọpọ̀ yẹn náà ló wà nínú ìṣòro yẹn. Ẹ mọ bá mi ká lọ, ẹ wà ní sùúrù. Ibi tí fídíò yìí bá dé, ẹ bá wa wò tán. Yes, kò ní dákẹ́ ẹ wò lé orí kẹ́ mọ́ wò gbẹ̀yìn. So ẹ mọ bá mi ká lọ. Ó ṣeé ṣe pé ìwọ tó ń wò mí nísìn, wọ́n náà lè ní issue bẹ́ẹ̀ yẹn, àbí kí ẹ̀gbọ́n rẹ̀ àtàwọn àbúrò rẹ̀ ní Ọlọ́run jà dààmú, àní rí dààmú gbogbo wa. Tí àtọ̀ bá ṣàn kò mí pé kò lè dọmọ. Àtọ̀ bá ṣàn nígbà míì, ó lè jẹ́ pé nǹkan tẹ̀ ń jẹ. Bóyá òun mutí, òun mu sìgá àmupara. So yé yín, then o fúnra rẹ ní space. Ìbálòpọ̀ ti pọ̀ jù. So yé yín, kẹ́ mọ bóbìnrin sùn, bóyá ó pọ̀ o fúnra rẹ ní space. Ọkùnrin tó fúnra rẹ ní space pẹ̀lú èyí tó fúnra rẹ ní space ká sọ wípé 2 days ẹ lè jẹ́ àtọ̀ yín ò lè jẹ́ the same quality. Kò lè jẹ́ the same quality. Títí ẹ máa wà watery, ó máa ṣàn. Ìyẹn títí ẹ máa thick. Normal ti ni pé tó bá máa fi èyí tó máa ń doyún òun ni pé kó thick. So yẹ kó thick, then colour rẹ̀ máa jẹ́ whitish grey. Fún àǹfààní ẹ̀yin tẹ́ bá mọ̀ kan tó jẹ́ whitish grey, bí kó dàbí colour eérú, ó funfun díẹ̀díẹ̀ báyìí. Tó bá wá funfun náà kì í ṣe pé bóyá nǹkan bàjẹ́ ni rárá. Tó bá ti di pé ẹ bá ń jẹ normal, ó máa bọ́ sí space tó yẹ kó bọ́ sí. Ó ní owó 3, bóyá ó low counting, ó ní àtọ̀ ní low in counting. Tí àtọ̀ bá ní low in counting, ṣé ẹ mọ̀ pé àwọn olóyìnbó, àwọn science wọ́n jẹ́ ká fi mọ̀ pé bí ọmọkùnrin bá dà, ó gbọ́dọ̀ ní iye tó máa jẹ́ ní ẹ̀ẹ̀kan tó bá dà, àní millions ni. Kò gbọ́dọ̀ less than 15 million tí ọmọkùnrin bá dà. Àwọn kíní tó dà yẹn, nǹkan tó ń di ọmọ wíwìn tó ń wà nú ẹ lè rí pẹ̀lú ojú o, àfi ẹ bá lọ sí lab ni wọ́n máa rí pẹ̀lú microscope. Ẹ lè rí pẹ̀lú ojú, ó ní bí wọ́n ṣe ń count ẹ̀ ní laboratory. Àwọn kíní yẹn wíwìn bí wọ́n ṣe rí nìyẹn. Ẹ mọ bí àwọn ọmọ ẹja ẹ mọ wọ́n ṣe máa pọ̀ nìyẹn. Bó ṣe pọ̀ sí normal counting yẹn, òun ló máa rush dé egg bí ọmọ. Tí ò bá tó counting yẹn, movement ẹ̀ ó slow, kò ní débi mobility ẹ̀ kò lè wà successful. Òun ni wọ́n fi sọ wípé tẹ́ bá dà, ó gbọ́dọ̀ tó 40, that is average, ó gbọ́dọ̀ tó 40 million. Tó bá jẹ́ 15, ó ti low, ó nídìí kó dé ọ̀dọ̀ àwọn tó mọ̀. Bẹ́ẹ̀ gbogbo káàtì yìí ìwọ tèmi ọ̀pọ̀ ò lè mọ̀. Nǹkan tó ń ṣẹlẹ̀ sí ẹ láàgọ́ ara, ìwọ tèmi local, nǹkan tó ń ṣẹlẹ̀ sí ọ láàgọ́ ara ni wàá fi mọ̀ pé káàtì rẹ ó mọ̀ low. Àtọ̀ mi ó mọ̀ low ní counting. Báwo ló ṣe wá fẹ́ mọ̀? Àpẹẹrẹ bẹ́ẹ̀ ṣe fẹ́ mọ̀ lélẹ̀. Ìwọ tó bá níyàwó lé, o lè fún ìyàwó rẹ lóyún. O ní lè fún ìyàwó rẹ lóyún ọdún kan, ọdún méjì, ọdún mẹ́ta, ọdún 5. O lè fún ìyàwó rẹ lóyún. Ọkàn rẹ ò ní mọ̀ ṣe sí ìbálòpọ̀. Ọkàn rẹ ò ní mọ̀ ṣe sí ìbálòpọ̀ rárá.
ìgbà tí ọkàn yẹn bá tẹ̀ wá ṣe sí ìbálòpọ̀ àti lé ó di wàhálà, ó mọ lé ó mọ wálẹ̀ ó mọ lé ó mọ wálẹ̀ ó mọ lé wálẹ̀, ó bá dé àsìkò tó yẹ kó ṣe kò ní lè ṣe tààrà. tó bá tẹ̀ wá gbẹ́nu pé òun fẹ́ ṣe náà àti ẹ̀ tí wá lọ ṣe nínú rẹ̀ àṣeéṣe ó lè má rí ibi wọlé kó tó dá nígbà míì. Ó ṣàn ó wà lára rẹ̀, ó ṣàn àmọ́ kí kó ṣàn kó ṣe garanti pé kò ní fúnyàn lóyún. tó bá ṣàn náà ara pó lò nínú kántì náà ni. jẹ́ tó bá jẹ́ pé bí a ti tún máa mọ̀ lélẹ̀, tó bá jẹ́ pé èèyàn tó nírun lára ni, táàmù gbà tí kíní yẹn ti lò ní kántì, ó rí i pé irun ara rẹ̀ ń ré, irun ara rẹ̀ ó ń ré díẹ̀díẹ̀. so bí arákùnrin yẹn bó ṣe ṣàlàyé fún mi náà nìyẹn, tèmi náà dẹ̀ wá wádìí tí mo wá rí i pé lóòótọ́ ó ní symptoms irú nǹkan bẹ́ẹ̀ yẹn. so mo wá rò pé lóòótọ́ ó ní irú symptoms irú nǹkan bẹ́ẹ̀ yẹn. then again níbi kórópọ̀n ẹpọ̀n ó máa dùn, ó máa wú, ó máa nínú, ó máa fíìlì kíní kan bí ó wo. so that means kíní yẹn kò ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́ nìyẹn. ó ní láti rí àwọn specialized doctor tí mo sábà máa ń porúkọ lórí àléfà yìí. ṣé ẹ mọ̀ pé àwọn èèyàn wọ́n varies in nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa ní àgọ́ ara, ó varies. so ó possible náà pé ẹlòmíì lè mọ experience low in count yìí tí nǹkan míì tó máa disturb ẹ̀ tó jẹ́ pé àsọ ní ibi báyìí. àmọ́ the most important ni pé tó bá ti níyàwó for quite some time tó rí ìyàwó rẹ̀ fún lóyún, tí nǹkan ọmọkùnrin rẹ̀ tó that is lílé maintain good erection, nílé maintain yẹn. tó bá ti rírù nǹkan báyìí then ọkàn rẹ̀ ò kí sábà fà sí, ó pọ̀ tètè kàn sí ọ̀dọ̀ àwọn dókítà. obìnrin nìkan kọ́ ló máa subject ara ẹ̀ sí test. ẹ̀yin ọkùnrin tó bá ti di pé oyún ò tètè wá, ẹ̀yin náà ẹ gbéra yín kalẹ̀, ẹ jẹ́ kí wọ́n test yín kí ọkàn fi balẹ̀ náà ni. tó àwa tẹ̀síwájú, a ní kí ló lè fà á tó jẹ́ pé àwọn kan sọ pé kíní yìí mọ̀ low in counting o, àbí ó ṣàn ní o. mo ti sọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ fún yín ìdí tó fi máa ń ṣàn náà. ṣe rí kórópọ̀n yẹn pọ̀n side yẹn kò fẹ́ nǹkan gbígbóná kò fẹ́. so ẹ avoid omi gbígbóná ṣáá every time, ẹ avoid ẹ especially èyí tẹ́ bá ń wọ̀ mọ́. then number 2, àwọn tó ń push truck, tẹ́ ń wa truck látàárọ̀ títí dalẹ́ ní every time ó máa jẹ́ kí gbogbo bẹ̀yẹ gbóná ni. gbogbo region yẹn kò fẹ́ gbígbóná. ẹ̀yin tẹ́ ń gbé kọ̀ǹpútà sẹ́sẹ̀ 24 hours a day, ó ń affect gbogbo region yẹn. kò fẹ́ gbígbóná, ó máa ń pa quality àtọ̀ ni, ó máa ń jẹ́ kó ṣàn, kò jẹ́ kó jáde ní, kò jẹ́ kó ní èyí tó wà quality, kò jẹ́ kó ní quality thing, kò ní quality thing jáde. ẹ̀yin náà tẹ́ bá ní desire pé kí àtọ̀ yín máa ṣe dáadáa, ara nǹkan yẹn náà ni. then tá a bá wá rí àrùn ọjọ́ tó ti pẹ́ bí àrùn STD tó ti pẹ́ nínú ara tí ẹ̀ treat ẹ̀, bó ṣe máa pa nǹkan ọmọkùnrin díẹ̀ ìwọ tó ti ń produce 300 millions tẹ́lẹ̀, wàá wá di pé òun produce 100, kẹ́rẹ́kẹ́rẹ́kẹ́rẹ́ ó súnmọ́ 40, kẹ́rẹ́kẹ́rẹ́kẹ́rẹ́ 15, kẹ́rẹ́kẹ́rẹ́kẹ́rẹ́ less than 15 ó ti bọ́ sí àtọ̀ yìí ti low. àwọn olóyìnbó wọ́n sọ pé nínú ìwádìí, ìwọ tó báyàwó rẹ̀ sùn normal, tó release normal, kò kí ń ṣe gbogbo release ni nǹkan tó ń dọmọ́ wà nú ẹ̀. òun ni wọ́n pè ní azoospermia. ẹ̀yin tẹ́ bá mọ̀ tẹ́ wà lùzì mọ́ kẹ́ mọ́ kàwé ẹ kà á, ẹ lọ wádìí ẹ̀ pé ẹ̀ẹ́dà nísìn kò sì ní sí nǹkan tó ń dọmọ́ nú ẹ̀ rárá. olóúnjẹ azoospermia. èyí tó bá jẹ́ pé àtọ̀ yìí mọ̀ lò ó mọ̀ lò bó mọ̀ sí ń ṣe yìí ò mọ̀ iye mi ó mọ̀ ti ṣe jù, kí ni wọ́n pè é? òun ni wọ́n pè ní oligospermia. ẹ lọ tún lọ wádìí
èyí tí o bá rí pé ó ṣe kàyéfì lọ sọ́dọ̀ àwọn dókítọ̀. Mo ti ní kẹ́ ẹ lọ sí general, oríṣiríṣi dókítọ̀ olówó à ń bẹ̀. Kíyàn sanra jù náà ó tún máa ń fa problem yìí. Ọtí àmupara, sìgá àmupara, wàhálà, ìrònú. Wọ́n ní all work without play make Jack a what? A dull boy. Ṣé rí nǹkan ọmọkùnrin oko yìnyín náà Jack ni. Tẹ́ bá fi ṣe wàhálà tẹ́ ẹ̀ jẹ́ kó sinmi, ó máa wá di dull. Kò ní mú èso, kò ní mú nǹkan gidi, àtọ̀ gidi kò lè mú jáde nínú ara. So tẹ́ bá ti ṣiṣẹ́ ẹ relax, ẹ jẹ nǹkan tó dáa, ẹ jẹ vitamins láti help kíní àtọ̀ yìí. Mo ní ẹ need láti include zinc dáadáa nínú diet yín. Mo fi recommend pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ lo black seed because it's rich in magnesium and zinc. Fenugreek tẹ́ bá mọ̀ ìyẹn náà ó good dáadáa, ìyẹn náà good. Spinach ṣé bẹ́ẹ̀ mọ̀ ó good. Banana mi lè mọ treat topic yìí, mo ti mọ treat every time ó good. Míìkì ẹ mọ̀ mu míìkì tó ní fat, ẹ wá míìkì tó ní àwọn slim thing míìkì yẹn, especially ẹ ṣáà ṣe coconut milk torí coconut generally is good for gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn. Èní kan mo ti ń treat gbogbo topic yìí, mo ti treat ẹ̀ wá látẹ̀yìnwá. Ìwọ tó bá tó understand, mo fẹ́ kí o ṣe kí ni kó o kàn sí mi. Then ká tó lọ chemicals, especially àwọn tó ń ṣiṣẹ́ ní industrial kìíní kan, chemical industrial company. Ẹ wà careful pẹ̀lú àwọn chemicals tẹ́ inhale, bí àwọn example bí àwọn pesticides. Inhale wọlé every time, bó ṣe ń wọnú àgọ́ ara yín, ó máa reduce nǹkan tó jẹ́ quality nínú àtọ̀ yín, ó máa reduce ẹ̀. So àbí ìwọ tó mistakenly tó ń jẹ gbogbo àwọn chemical yìí tó ṣe òun sábà máa ń jẹ, ẹ̀yin tẹ́ ṣiṣẹ́ ní chemical ẹ máa lo cover nose, yín. Ẹ bá fẹ́ jẹun ẹ lọ jìnnà kẹ́ ẹ tó máa jẹun. Then a ti sọ yìí pé ẹ avoid heat. Gbogbo region yẹn ò fẹ́ nǹkan gbígbóná, ẹ yé jòkó lé nǹkan gbígbóná mọ́. Ìwọ tó bá ti lárùn gonorrhea treat ẹ̀ dáadáa. Staphylococcus tẹ́lẹ̀tẹ́lẹ̀ treat ẹ̀ dáadáa. Gbogbo àwọn kan tó ń pa nǹkan ọmọkùnrin nìyẹn. Àìsàn ọjọ́ tó ti pẹ́, àìsàn ìbásùn tẹ́ kó látọ̀dọ̀ obìnrin àbá látọ̀dọ̀ ọkùnrin lẹ ti kó ní whatever way tẹ́ treat kàn treat ẹ̀ ní yọ̀ǹbọ́kẹ́, especially ẹ̀yin ọmọ kéékèèké tẹ́ máa wá di ọkọ ìyàwó lọ́la. Ìwọ́n ta wọ́n wé ọ̀tọ̀ jọ́dá tẹ́ ti nírú àwọn àrùn rírí, ẹ treat ẹ̀ ní ọ̀dọ̀ àwọn dókítà gidi tó di kọ́ kẹ́ ẹ rí pé kíní yóò sí mọ́. Ẹ mọ́ treat ẹ̀ swẹ́swẹ́ nítorí àwọn kíní yẹn àwọn ni wọ́n máa ń generate tí wọ́n máa ń pa nǹkan ọmọkùnrin. Àtọ̀ fún yín ó bà ní kò bàjẹ́. Ẹ learn láti quit nínú smoking. Ìwọ tó bá ń retí ọmọ, ẹ learn láti quit ọtí. Àwọn kan máa ń fi ọtí ọmọ fi ń bá ìyàwó wọn sùn, ó máa padà wá lẹ́yìn. Tó bá lẹ́yìn nísìnyí ó lẹ́yìn lọ́jọ́ kìíní lọ́jọ́ alẹ́ torí ọtí yẹn ò ní ṣiṣẹ́ mọ́, òsì ní nǹkan ọmọkùnrin ní gbéra mọ́. Ẹ learn láti mọ quit gbogbo irú àwọn kíní. Learn to manage your stress. Relax. Ẹ mọ relax. Ṣé gbọ́? Ẹ avoid the exposure to sun too much, to x-ray. Ẹ avoid there. You understand me? So avoid it. Maintain normal body weight. Gbogbo irú àwọn kan báyìí eléyìí àfikún ni. Tó bá ti identify problem ẹ, ìwọ náà mọ bí wàá ṣe cope problem yẹn. Kò jálàyé. So kí n tó lọ, kò kí ń ṣe gbogbo àtọ̀ tó bá ṣàn ni òye dọmọ o. Kò ṣe gbogbo àtọ̀ tó bá ṣàn òun ni kò dọmọ. Ẹ mọ́ mistake ẹ̀. Kò kí ń ṣe gbogbo àtọ̀ tó ṣàn òun ni ló lò ní counting. Possibility wà pé tẹ́ bá ti balance ọ̀ tẹ́ jẹun normal, tí ẹ reduce ìbálòpọ̀ every 3 seconds. Mò ń fọwọ́ fà á tó ń dàgàrà fúnra rẹ̀. Tẹ́ reduce ẹ̀, ó máa balance normal. Kẹ́ tó lè mọ iye counting yín torí àwọn kó bèèrè lọ́wọ́ mi pé kí ló ń báwo làwọn ṣe fẹ́ count ẹ̀ lè count fúnra yín. Ẹ need láti lọ sí hospital láti mọ̀ pé counting rẹ̀ ó wà okay.
ìwọ tó bá ti fún obìnrin lóyún ní o need láti mọ̀ ṣe counting. Ìwọ tó ń retí ọmọ ni wàá dé hospital. Tó bá dé hospital yẹn wọ́n wá fún yín ní container, àwọn laboratory container yẹn wọ́n ò ní kẹ́ lọ nú ibì kan kẹ́ lọ bára yín fà á kíní yẹn ẹ fà á títí tí kíní yẹn ó fi jáde. Tó bá jáde kíní yẹn ni wọ́n gbé lórí scale ni wọ́n bá yín count, wọ́n ṣe measurement yẹn ni wọ́n fi mọ size ibi tẹ́ wà. Ẹ rí orí ọ̀fẹ́ mi àwọn ọkùnrin mi tí wọ́n lè wọ 300 ibi táwọn kan ti ń wọ 40 táwọn kan wọ 50 táwọn kan sì wọ 3 bó ṣe wà nìyẹn. Kí lẹ̀ ń jẹ, báwo lẹ ṣe ń ṣe every time ìwọ tó gbádùn láti mọ bára rẹ ṣeré fúnra rẹ and rí pé ó ń affect medically ní health, but ara nǹkan tá a rí ni pé constant kíyàn mọ release kọkùnrin mọ release ní every time òun ni pé ó mọ ń fa kí àtọ̀ kó ṣàn. ṣó ti ẹgbẹ́ ọ̀kan tí mo sọ medically kí ìwọ tó nífẹ̀ẹ́ láti mọ bóbìnrin sùn ní everyday àbí o nífẹ̀ẹ́ láti mọ bára rẹ fà á tó fi ń dà ṣó yẹ àríkà pé lè affect ẹ níbì kan àmọ́ bì kan tá a ti mọ̀ tó lè affect ẹ ni pé àtọ̀ rẹ máa ṣàn. Tó bá wá pọ̀ gan àti kí àtọ̀ jáde ńgbà míì ó máa nira tó bá ti ń pọ̀ jù. Mi ò bá fi sọ pé gbogbo ẹ̀ ló ṣe kí ni ló níwọ̀ntúnwọ̀nsì. Ó ní Azaratu Ali in his Busan ó sọ wípé to maintain a good life, to maintain a healthy life for a very long time ó ní pé kí ni kẹ́ reduce ìbálòpọ̀ ní every time. Wọ́n ní kẹ́ maintain it to a bare minimum, to a what? To a bare minimum. Torí pé kó ní tẹ́ bá reduce to a bare minimum ó ṣe wọ́n náà láǹfààní, ó ṣe àtọ̀ rẹ náà ó ṣe láǹfààní. Torí pé ìjọ́ tó bá máa lò wàá rí lò ní àsìkò. So ọ̀rọ̀ mi ò jù báyìí lọ lẹ́ni. This is On Point by 2 using my words for others. A tún pàdé láìpẹ́.